serious mind ni. Hello. Kí ló ṣẹlẹ̀, kí ló dé, ẹ máa calm down na, máa calm down. Kí ni? Ok, ìgbà tẹ́ bẹ̀rẹ̀ sí ní pariwo lórí mi náà, ṣé ariwo yín ló máa jẹ́ kí n rówó san? On top how much? Ok, owó yàrá mi nìkan lẹ fẹ́ fi tún lé ṣe àbí? What are you saying na? Kí lẹ ń sọ? Ok, owó oṣù mélòó ni mo jẹ́? Ṣé owó ọdún kan ni àbí owó ọdún mẹ́fà? Ìyẹn àti tani. Kò sí kankan tẹ́ lè ṣe fún mi. There is nothing you can do to me. Ẹ fẹ́ ẹ máa lé mi kúrò nílé. Ẹ máa lé mi kúrò nílé. You dey play. Ok, tẹ́ bá lé mi tí mo bá ní mi ò lọ nǹkan. Ẹ máa fọlọ́pàá gbé mi. Police officer, ẹ máa fi gbé ẹ̀mí. Chukwudi. Okay, calm down. Calm down, jẹ̀rẹ̀. Àmì ò láìkí ẹ̀. Ẹ mọ̀ kí mi àti yín dèjọ́ wọ̀ ni. Màmá pariwo bí ìgbà pé ó jí owó lọ. Calm down. Kò yẹ kí àgbà kó máa ṣòróró bí èwe. Yes na, kò yẹ kí máa ṣòróró bí èwe. Náà ni ò yẹ kẹ́ sọ́ra. Okay, I know fúnra mi mo mọ̀ wípé ẹ̀yin lè lo owó yẹn, mo tẹ̀ máa sanwó yín. Ó kò jẹ́ wípé adìẹ ńlá ọ̀gùn ìyá rẹ̀ ni kò jẹ́ ká mọ̀. Yes na, ìyá rẹ̀ ni kò jẹ́ ká mọ̀. Lórí burúkú ni ìyá ẹ̀. I promise you tí mo bá ti gbálé tí mo gbá ta, mo máa bá yín kó owó yín wá, mo máa sẹ́ǹdì àsín. Okay. Owó yìí nà iná lè má gbà nǹkan yín. Mo mọ̀ pé òkú ìyá yín ni lè má sí. Ẹ mọ̀ pé àwọn Yorùbá wọn pọ̀ ọ̀wẹ́. Wọ́n sọ pé adìẹ ńláńlá kì í ṣe ohun àjẹgbẹ́. Very good. Mo máa sẹ́ǹdì ẹ̀. Next week? No. Next week ti yá jù náà. Next month. Very good. Thank you. Ẹ ṣé. Olórí burúkú ni máa yìí. On top wetin na? Ṣé mi ni mo kọ́kọ́ jẹ́ owó láyé ní? Ok, tí mo bá tẹ̀ ní mi ò sọ gangan kí ló fẹ́ ṣe? Idiot.